àfà yìí kò sọ́sà lọ́rin kò sójúbọ òòṣà nílọrin kò sí jíjọ́ òòṣà nílọrin tí wọ́n bá ń sọ̀rọ̀ orò èyí tí wọ́n ń ṣe nílẹ̀ wẹ́ẹ̀sì òòṣà ni ní tí wọ́n pè ní orò ọ̀mọ́ ni ní tí wọ́n bá ń pè lóró wọ́n máa ń ṣèdè fún un. ìjọ òun lẹ́wọ́ ní tó wáyé lọ́rin ní tí wọ́n sọ pé ẹnìkan ọ̀gbọ́dọ̀ jáde rí kò wáyé lọ́rin rí ó dé ní. ẹlẹ́ẹ̀kejì wọ́n bá ní kíní kan jóró nílọrin ó láwọn tí ì ṣe é. tọ ìwọ tó wá lọ́rọ̀ ń bẹ lọ́rin nítorí akúnjẹ torí pé wọ́n nílò lè gbé márùn-ún bẹ̀ wọ́n. La ilaha illallah. Bóyá sẹ̀mú ẹ̀fún ní márùn-ún. àfa yìí rìpọ́tì márùn-ún náà nípa kọ́kọ́ fún márùn-ún ẹ̀fún bisikíìtì márùn-ún. nígbà tí tiẹ̀ ti rún. àfa àwọn fi ń sọ̀rọ̀ oòrò nílọrin ọ̀ máa tún wá pè lóró ni. wọ́n fi sọ́ọ́lìkà yá dúdú kọ̀sọ̀tàn ìkọ́dìrí àbáyìnà fìdí wàlíkídàmì. Dr. Sharaf fúnra rẹ̀ gọ̀ nítorí pé ọmọ Ògbómọ̀ṣọ́ pẹ̀lú ọjọ́ orí òun tó sì mà lọ́rin wàláì bàbá ń gọ̀ pẹ̀lú ọjọ́ orí yẹn pẹ̀lú ọjọ́ orí òun sí lọ́rin àtàn pẹ́lú àtàn bá bíyàn sí Nàìjíríà tó sì jọ ọmọ Ògbómọ̀ṣọ́ gbọdọ̀ tí wọ́n gbọ́n pa lọ́rin. báyẹn gọ̀ èmi ti mà kí wọ́n tẹ̀ náà ń bọ̀ ná yẹ́sẹ̀ sí mo ti mà kí wọ́n tẹ̀. gbogbo tí ẹni tí bá ti ń sọ̀rọ̀ tó bá ṣe pé ayé ń gbọ́ mi ayé ń gbọ́ mi ayé ń gbọ́ mi ọ̀wọ́n jẹ́ ògùn ọ́ yóò padà débi àbùkù. La ilaha illallah. àti ń tọ́ lẹ́nu àfà àti ń tọ́ lẹ́nu àfà lóye ọmọ sọ bẹ́ẹ̀ ló ń sọ lẹ́nu bẹ́ẹ̀ máa mú mú ìyàwó yín bẹ́ẹ̀ máa mú mú ìyàwó yín bẹ́ẹ̀ làwọn ọ̀rọ̀ míì bẹ́ẹ̀ lọ́rọ̀ tó ti kú ọ̀dọ́ ọ̀rọ̀ wá àti tó ti dàlù fàṣà. wọ́n fi sọ́ọ́lìkà yá dúdú kọ̀sọ̀tàn. ọ̀ya bá a ma ní Yorùbá lẹ́bù má bàa dé lọ́rin lẹ́bù. ìkọ́dìrí àbáyìnà fìdí wàlíkídàmì. àníkọ́ bá ń gé kọ́ bá wọn bí tí wọ́n yẹ̀ yá àwọn àbá ilẹ̀ Yorùbá wọn tó ní wọ́n jẹ mọ́fútí kódà ọba yà wọ́n jẹ mọ́fútá wù kọ́ bá wọn nílẹ̀ Yorùbá wọn. lọ́rin defamation ni kéèyàn sọ pé lọ́rin ló sà kéèyàn sọ pé lọ́rin lóru dáàpọ̀ òòsà mẹ́ta tí ń bẹ ń lọ́rin wọ́n wá wo àwọn ọmọ tí wọ́n ti mú dá kankan tí tẹ́bi ń pa àwọn àni òòrùn bẹ ń lọ́rin. ọmọ ojú ẹ̀sà jẹ̀ dákẹ́ fún ọmọ kẹ́mi èkó torí mi ò láìkí mọ́ búyàn. àbá kò sí lọ́rin àṣàtà ní oníkásẹ̀yàwó gbogbo tá a ti máa ṣe nínú ìyàwó wa nílọrin kò sí yìí tí ń já ọ̀dà ẹ̀jẹ̀ sọ nǹkan kan fún yín. gbogbo tá a máa ṣe yìí tí wọ́n bá ṣe tí wọ́n ń pè lóró àbá wa alájọba àdìpọ̀ mi kankan ò ní sẹ̀mí yín. àmín. gbogbo tí wọ́n bá ń ṣe tí wọ́n máa ń pè lóró ó ní tí wọ́n bá ṣe tí máa ní repercussion. Allah. ní tí wọ́n bá ń pè ní orò àbí wọ́n bá ń pè ní àjẹbí àgbóòsà kan ó ní tí wọ́n bá ṣe tí máa ní repercussion. gbogbo àwọn ìyàwó tí wọ́n bá ṣe ìyàwó náà tó máa gbé ìyàwó sá etí wọ́n bá sá kí ni ó ṣe nǹkan kò ní ṣe. àbí ìyàwó tí wọ́n bá ń sọ wípé wọ́n ní ìyàwó eléyìí yóò ludẹ bọ́ bí ọba ludẹ kí ni ó ṣe nǹkan kò ṣe wọ́n. àìsí sọ fún wọn pé bọ́ọ̀ bá ṣe o yóò rí báyìí o àṣà ni báwọn lárúbá náà ti lásà lárúbá ní tí wọ́n wọ̀ lárúbá ní bí wọ́n ti soge lárúbá ní bí ìyàwó ti múra. gbogbo ọ̀nà kọ̀ọ̀kan ìlú kọ̀ọ̀kan láyé ló lásà ló sì ní ló lásà wọn. àfà yìí kò sí lọ́rin. máa fi Ìlọrin tó wá bí tó wà lásán mọ́ fàfi Ìlọrin ṣùgbọ́n al-ilmi wal-karami. ẹni bá lágbọ̀ yé tó sì gbọ́n pẹ̀lú ọjọ́ orí dáadáa ni Allahu Akbar tó sì lágbọ̀ yé tẹ́sìn tí ń sìn tó sì yé tó wà sí ti ń ṣe tó yé kéde pé Ìlọrin lèèyàn máa wá nàka àbùkù sí. Ìlọrin ṣe dọ́bà alhamdulillah dọ́bà tá à ń ṣe ńlọrin à ń gẹ̀ẹ́sì tọ̀ wọ́n tí wọ́n fi ń kí Ìlọrin tipẹ́ wọ́n ní ìlú tó tóbi tó yìí tí ò léegun ẹṣin léegun wọn ọkọ̀ lóru bẹ̀ èròǹgbà wọn pẹ̀lú pé ẹṣin léegun wọn ò ní pé ẹṣin gúngùn ni wọ́n bùkátà bí léegun ti bùkátà ìwé eégún ọ̀ṣọ́ tẹ́lẹ̀ eégún máa ń ṣe fẹ́ẹ́gún wọn dípò káwọ́ ṣọ̀ṣọ́ fẹ́ẹ́gún ẹṣin Ìlọrin máa ń ṣọ̀ṣọ́ fún.
àbá yìí ọ̀sọ́tẹ́lẹ̀ kún ṣe fún eégún nílùú tiwọn o Ìlọrin o ẹ̀sìn ni wọ́n máa ń sọ̀sọ́ fún tọ̀ nígbà tí wọ́n lọ ní wọ́n ń jẹ́ báwọn láti jẹ́ ètò òsì mọ̀ bẹ́ẹ̀ wọ́n á gbé òsà bẹ́ẹ̀ lọ́rẹ̀ àmọ́ tá a bá wò dáadáa kò sí ìgbésẹ̀jọ́ wọn o. ẹ̀yin ọmọ sàn tí ẹ̀ ń kó gbogbo bá àwọn àgbàlagbà ọwọ́ adélẹ̀ nísìnyí ojúkálukú já ọwọ́ adélẹ̀ nísìnyí síbẹ̀ ilẹ̀ ń sọ pé ẹlẹ́bọ̀lẹ̀ àfáàkìnní ẹlẹ́bọ̀lẹ̀ àfáàkìnní tẹ́yìn náà ò rí proof. ẹlẹ́bọ̀lẹ̀ àwọn àfáà wa ń lọrin ẹlẹ́bọ̀lẹ̀ àfáà wa ń lọrin àjẹpẹ́tà bí ó ti rí náà tó bá yẹ pé àdéwájú ọlọ́run tó lọ́ọ́ bá ń bí pé fún proof àfáà alágbájá tó ọlọ́sẹ̀ bọ́ wá bí ọmọ ti rí náà nì. ló délẹ̀ ní ìṣèlú kálukú náà yín náà wá ń já nígbà téèyàn lọ gbangba ayé tí wọ́n ń sọ pé kọ́ máa ju èmi tó sáwà ńlọrin èyí náà wá ń dìfẹ́ǹdì ẹ̀ ní sí pé lẹ́yìn bá wí báwọn bá ń kọ́lẹ̀ wí àwọn àfáà tí ń gún sẹ́lẹ̀ ń sọ. ẹ sọ pé àfáà tí ń gún ẹ lára ẹlẹ́bọ gbogbo àfáà lọ́rin lẹ́wí. àwọn tó gbẹ́ bọ̀ wọ̀ lọ́rin àwọn àfáà yìí ni wọ́n jagun tí wọ́n pa ẹbọ ọ̀hún rẹ káwọ́ tó dáyé. gbogbo olùtí ìṣiṣẹ́ bọ ní agbègbè lọ́rin gbogbo wọn lẹ́bọ wọn ti bàrẹ́ yányán. òde òun ìlà díìnì. àwọn àkáwá ọmọ dẹ̀dẹ̀rìn ọwọ́ ni wọ́n ń bọ sóbí ta ni ń bọ sóbí. àbá ta ló bọ sóbí rí kódà àgọ́ pé wọ́n ń bọ wọn ọ̀bọ mọ́ rárá o. kò sí nínú tàn sóbí bẹ́ẹ̀. bàbá wọn ni wọ́n jagun ẹ̀sìn wọ́n jagun kèfèrí pátápátá. wọ́n lè kún fún àdájìmọ̀. wọ́n fẹ́ mi wọ́n fi di ogun wọ́n fi hùtọ́ mi dúníyà wọ́n fa dùn ayé wọ́n fi ilẹ̀ wọ́n fi jagun pé kí ìlú yóò fi jẹ́ ìlú Islam. lawla hum lam takun shay'an min al-umami. àfà láti gbà náà kọ̀ wá síjọ kèfèrí mọ́. a lè fẹ́ kù kárẹ́ ni tí kò ṣe tọ́lọ́hún dáadáa. ọlọ́run ò sì fẹ́ nìkan wá sọ ẹnìkan lásìtà alayhim bí mo sọ ètè o. ọlọ́run jíṣẹ́ fún wọn a máa gbẹ́kọ̀ ọmọ wa sọ ọlọ́pàá lé wọn lérí o. ṣùgbọ́n tó bá yẹ kí wọ́n sọ wípé ìdẹ́ẹ̀fì wá pè lọ́rin lẹ́lẹ́bọ òun ni àjọṣe ẹbọ àjọsìn pé wọ́n wá ní kíní kan tí wọ́n jọ ń sìn. kí ló dé tẹ̀ ń bẹ́lù lọ́rin tó yìí kí ló dé tẹ̀ ń kẹ́fìn lọ́rin tó báyìí. ọdún ìlà díìnì ìbílẹ̀ àríṣàdì wà láhìkẹ́mí. afáà yìí kẹ́ àwa kọ́dà ṣe bẹ́ẹ̀ ọba ìlú tiwa ń jẹ́ mùsùlùmí ìmáàmù wa ń jẹ́ mùsùlùmí gbogbo òjòyè ọba ń jẹ́ mùsùlùmí gbogbo àwọn olóyè lórí ikùn mẹ́rẹ̀ẹ̀rin Ìlọrin ní gbogbo àgọ́ Ìlọrin wọ́n jẹ́ mùsùlùmí. wọlé sẹ́yẹ̀dẹ̀ ọ̀hún níbi ìdẹ́ẹ̀kẹ́ ẹbí wa ń jẹ́ mùsùlùmí bàbá wa ń jẹ́ mùsùlùmí bàbá wa ń jẹ́ mùsùlùmí bàbá wa ń jẹ́ mùsùlùmí bọ́lọ̀ ti ṣe fún lọ nínú. wọ́n máa fọwọ́ rídù. wọ́n máa ka bàbá márùn-ún bàbá mẹ́fà mùsùlùmí ni gbogbo wọn. bàbá ka dákun bàbá yìí má jẹ́ kí wọ́n pọ̀. bàbá ka bàbá àmàkà èmi mùsùlùmí bàbá kejì bàbá kẹta bàbá kẹrin bàbá karùn-ún bàbá kẹfà bàbá kejì títí. nípele. wọ́n jẹ́ mùsùlùmí. kò síbẹ̀ lọ́dọ̀ tí àwa kọ́. kò tí lóun ṣe wá sí ìlú sí bàbá wádìí àwọn tó bí ọ bóyá bàbá tó bí ọ nìkan ní mùsùlùmí. nínú kíkìlẹ̀ ẹlẹ́kẹ̀jì kẹta kọ́mọ lọ jáde lẹ́bọ̀. àjọ yìí. wọ́n máa fọwọ́ ìdù. èmi máa ń bá gbọ́ ọmọ Ìlọrin tí bá ń ṣe fáàrí èmi láìka ọmọ Ìlọrin káwá rọra àlú mi káwá Ìlọrin àjòyìn lọ àwa Ìlọrin àìsègbè yìí àfẹ́ni ó bá béèrè ọ̀rọ̀. ẹni ó bá béèrè ọ̀rọ̀. ẹni ó bá béèrè ọ̀rọ̀ kò kírísítẹ́nì ìjọba Ìlọrin rí kò sì ní ìjọba kèfèrí òsì ìjọba Ìlọrin rí kò sì ní jẹ. nítorí pé àtìrántí àwọn tí wọ́n máa jẹ́ lọ láéláé nínú ìsìláàmù ni wọ́n wà. ọlọ́run máa ń pẹ̀lú yín. wọ́n máa fọwọ́ rídù fi náà sùn àyà bùkẹ́ tó ìlà àwọn àná bùnà mọ́tàṣẹ́mi. afá yìí ọlọ́jà ọlọ́run ní fi yín lẹ̀ ọlọ́run ẹni olódò ọlọ́run ẹni ọ̀rọ̀ ló ń lọ́kọ́ kámẹ́lá ni ọkọ̀ ìyàwó ń darí bọ̀ ọ̀dọ̀ rẹ̀ àmọ́ mo fi yín òun lẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti ń ṣiṣẹ́ lọ lórí ẹ̀ àwọn ọmọ aráàlú tí wọ́n torí àtẹnujẹ ẹ̀rọ ẹ̀sùn tí ò yé wọn ẹ̀sìn tí ò yé ọ̀pọ̀lọpọ̀ náà tí wọ́n bá àwọn píríṣẹ̀ ẹ̀sìn
kò sí tí dààmú ọ̀pọ̀lọpọ̀ ju mo fẹ́ hàn jẹ́ bẹ́ẹ̀ ni lọ mo fẹ́ hàn jẹ́ bẹ́ẹ̀ ni lọ mo là wá náà ti hàn sẹ́yìn lọ́lọ́run wá fẹ́ lò. Ọlọ́run rẹ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa bihi nasta'in. Rabbi zidni ilma. Ọlọ́run rẹ̀ Ànábì Muhammad. Ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati الحسنة. Ọlọ́run rẹ̀ Ànábì ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana. ud'u ila sabili rabbika bil hikmati. Máa fi làákàyè máa fi ọgbọ́n máa fi pèpè sójú ọ̀nà Ọlọ́run ọba rẹ̀. wal maw'izati al hasana. Máa fi wá àsìkò dáa máa fi pèpè sójú ọ̀nà Ọlọ́run ọba rẹ̀. Àwọn bàbá wa àwọn tó bí àwa wo nǹkan ni a fẹ́ ṣe wòlímà lọ́la. Àwa bẹ̀rẹ̀ lálẹ́ yìí àwa bẹ̀rẹ̀ àìsùn wòlímà àṣà lọ́rin mu àwa bẹ̀rẹ̀ àìsùn wòlímà pẹ̀lú wáàsí bójú wákà náà la bá pè kò sí tí ọmọ àwùjọ àìrò Ànábì Muhammad náà lọ. sallallahu alaihi wasallam. àṣà lọ́rin mu kọ́mọ dá wákà kò sí tí bẹnu wákà ju wáàsí àtàdúrà lọ bó wákà bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ wákà yóò yàn Ànábì yóò sì ṣe kìlọ̀ yóò yàn Ànábì yóò sì ṣe kìlọ̀ ìdí bẹnu wákà tó ń gbé àdá wákà lọ́rin. Allah. Tá a bá wá gbé pọ̀ tí ọba wá lọ́nà wákà yóò wá lọ́nà wá àti báyìí kí ni àwọn ṣe wọ́n ṣàìsùn ìyàwó. Allah. Tọ̀ ọ̀dà àti ẹ̀wá wò sùsùn wọn ní ọ̀dà wá gbé àwọn bàdìrì lápè kí ló ní bàdìrì ọmọ sí wọn mọ̀ dárúkọ Ọlọ́run. Ìtawà ìtọ́jẹ́ ìlànà tiwa nù táwọn bàbá fi ṣe ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana wá sí dáadáa táwọn bàbá tí wọ́n kọ́ wa nù. ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana. Bọ́lá wá di lọ́nà àwọn abọ́síwájú àwọn àgbàlagbà. Àyà 7 Suratul Fatiha, àyà 5 nínú Suratul Baqara, ó ní wọ́n fi ṣe wòlímà. Ó dá mi lójú pé Ògbómọ̀ṣọ́ bá lọ́rin lẹ́nu bẹ́ẹ̀. Akramakumullah. Wòlímà tẹ́ wọ́n ń ṣe lẹ́yìn náà máa ń ṣe wòlímà l'Ógbómọ̀ṣọ́ lónìí. Ìlọrin ní títí wòlímà tẹ́ wá kọ. ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana. Àfà yìí. Akramakumullah. Nínú ìtàn nílẹ̀ Yorùbá, ká gbọ́ pé àbárí pé sẹ́yìn ni wọ́n ti kọ́kọ́ kọ́ mọ́sálásí ní 17th century. Ní 18th century wọ́n kọ́ mọ́sálásí ní l'Ọ́yọ́. Ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ti kọ́ mọ́sálásí ṣáájú wa Ọlọ́run ṣe lákàyèdè gbẹ̀mọ́ bẹ́ẹ̀ ti kọ́ mọ́sálásí ṣáájú wa bẹ́ẹ̀ láàfáà ṣáájú wa àwọn tó bí yín òró sàparẹ́. ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana. Ẹ̀pẹ́ lọ ní Kùránì ìwọ lọ ní Kùránì lẹ́gbẹ̀ẹ́ tí ń jẹ́ ní Kùránì tó tí ìwọ ń jẹ́ ní Kùránì tó títí dòní ẹ̀ ń sáré bọ́lá òun sì pa ní ẹbọ rẹ ni. Allah. Ẹbọ ọ̀tán ní ìwòdò ní bọ́lá òun tó tún gbé ọba àtọ̀rọ̀ṣì ẹ̀rí bọ́lá òun tó gbé ọba Olúwo tòní kó tó gbé ìdílé kọ́mọ̀ sọ pé òun ọ̀fẹ́ dọ̀tí mọ́sẹ̀. Allah. A sì máa ń rú ogun tílẹ̀ Yorùbá gbé tì. Tí ìbá sì pé lóòótọ́ Ọlọ́run máa ó gbé kalẹ̀ kó òun fẹ́ lu ọba Olúwo tòní. Allahu akbar. Bẹ́ẹ̀ ti ń gbé ìwọlẹ̀ lálùkùránì tó Adélọba yín dé. Bẹ́ẹ̀ ti ń gbé ìwọlẹ̀ lálùkùránì tó gbogbo yẹ ẹbọ ni wọ́n jẹ́ wò. ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana. Bẹ́ẹ̀ lẹ̀ pẹ́ ẹ̀rí àtàbùkù yìí Ọlọ́run ló ṣe lọ́rin bẹ́ẹ̀. Ògbésẹ̀ méjì bára wájú Ọlọ́run ṣe lọ́rin. Akramakumullah. Al-Qur'ani àdúrà ni wọ́n sì fi tẹ̀ bẹ́ẹ̀. Àdúrà ni wọ́n fi tẹ̀ Ìlọrin bẹ́ẹ̀. Wọ́n wá lókè kí láàmà fi ṣe ayẹyẹ pàǹsọ̀dún o wọ́n ní ká máa gẹ̀ẹ́sì. Ìyẹn náà Ànábì ní gẹ̀ẹ́sì. Sallallahu alaihi wasallam. Bàbá tẹ̀ wá ní pé Ìlọrin ṣe lọ́ba à ń gẹ̀ẹ́sì. Àfihàn Ànábì ni nínú sport tá Ànábì ṣe láyé. Ẹ̀sìn gúngùn bẹnu sport tá Ànábì fọwọ́ sí tá Ànábì náà máa ṣe. Sallallahu alaihi wasallam. Ẹ̀sìn gúngùn bẹnu sport tá Ànábì ṣe. Ànábì máa ń gẹ̀ẹ́sì. Ànábì máa ṣe rìmáyà. Ànábì máa ń ta ọfà tí ó kó àwọn èèyàn tó wọ́n máa tọ́ ọwọ́ títa ọfà tí tírẹ́nì wọn ní bá ń ṣe ta ọfà. Allah. Ànábì sallallahu alaihi wasallam. wasallam. A máa kọ́ wọn ní àdìjáríyù, a máa kọ́ wọn léré sísá. Débi pé wọ́n láì Ànábì sallallahu alaihi wasallam àti Sayyidatu Aisha wọ́n jọ máa sáré.
ọkọ ìyàwó mú yín mẹ́wọ̀n. أكرمكم الله. wọ́n àti ìyàwó rẹ̀ ànábì àti Aisha wọ́n jọ máa sáré wọ́n bá ànábì bá wá já lẹ̀ díẹ̀ ànábì wà dẹ́ni yóò ànábì tó wá já ànábì náà lẹ̀ ọ̀nà ẹ̀ mo ti jẹ́ wọn lẹ̀. الله. ẹ̀sìn bẹ̀rù spọ́tà ànábì ṣe. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. àìfọkànbalẹ̀ tí ń bẹ nílùú yín ẹ̀rí yín wọn rán. ẹ̀ràn àìfọkànbalẹ̀ tí ń bẹ nílùú yín ẹ̀rí rán. àìgbà fúnra yín tẹ́ ìgbà fúnra yín ẹ̀rí rán. ó sì gbà fáwọn àfáàlú yín ọ̀hún náà. ó gbà fáwọn àfáàlú yín ọ̀hún náà. àmọ́ ibi tó wà wọ́n bá sọ̀rọ̀ kan lọ báyìí bí ìgbà tí ó tún bọ́ sẹ́gbẹ́ kejì kò sẹ́ni tí sì ṣe bẹ́ẹ̀ mọ̀ náà ti fi kí. òun ní wọ́n máa pẹ̀rẹ̀ lé aṣáájú máa ń. túkéwú ọ̀padà túkéwú débi àbùkù túkéwú débi àbùkù gbogbo ayé wa padà wá ta kọ́ pé oníbo ni wọ́n ti rí ẹ̀yẹ́ lè pẹ́ran sáájú lè mọ́mú gbogbo àfa ayé wa ta kọ́ ọdún tí bá ti kéwú débi àbùkù. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. bá sọ̀rọ̀ púpọ̀ lérí rẹ̀ yọkàn lẹ̀ dáhùn yọ máa wà kíni àjọ pọ́pùlà àjọ pọ́pùlà tí wàá sí kéékèèké tí wọ́n ń géun náà ni. àwọn tó láwọn ń tẹ̀lé oyin àwọn tó láwọn ń ṣe súnà àwọn tó láwọn ń ṣe súnà wọn náà àwọn tí wàá tá a ní níyà ni wọ́n ti jẹ́ náà jù ọ lọ. àwọn tá a wà ní tọ́jú lọrin ní lọrin tí wọ́n ń fẹ́ nu wọn ẹ̀tẹ́ kàn wọn náà dáwà àtòkùn ọ̀sán ní ọ̀rọ̀ àárọ̀ wa ń lọ ní bàbá tiẹ̀ wá ní nǹkan kan bí lọ́ni bá tiẹ̀ láti wọ̀ lọ sọ̀rọ̀. الله. àbá yìí ẹ sáà jẹ́ àwọn ọbẹ̀ torí ibi tó bá ti ń fẹnu kan àwọn bó bá téèyàn bá ń fẹnu kan àwọn bàbá wa ó rà irú mi kọ́ yẹ kí n dọ̀ lóhùn àwọn tó sì tẹ àwọn tó kéré sí wa ti jáde kí wọ́n dọ̀ lóhùn ọmọ yẹ̀yẹ́ ọmọ yẹ̀yẹ́ ẹ dákẹ́jà fi tiẹ̀ lẹ̀ ká máa bá wà sí ọkọ ìyàwó kọjá rẹ̀. أكرمكم الله. dákun ọkọ ìyàwó wọn ló ní ìjọba alẹ́ yìí الله. wọ́n sì wà ó sì wà ẹ̀rí gbogbo tá à ń sìn ló sì wà lórí sọ́ọ̀tì kéwù kan tọba sì bọ́ta lónìí tọba ti mú kankan nínú tọba ti mú kankan wá àbá ẹsìn làwọn yóò túlẹ̀ kan tí wọ́n túlẹ̀ kan fún ọ pé èyí tẹ̀ wí yóò sí lọ́rọ̀ àbá. báyìí ọkọ ìyàwó. يا فوزا من جعل الكتاب رفيقه فأكمر بمعية الرحمن. ọlọ́run fún wa lọ́jọ́ díẹ̀ sí. آمين. ọwọ́ fún wa lọ́la dáadáa. آمين. ọkọ ìyàwó alukur'an wọn kì í àyà méje suratul Fatiha àti ọmọ náà wọn kì í fún ọ. wọ́n wá kí àyà márùn-ún suratul Baqara. الله. sọrí àyà méje àti àyà márùn-ún ọjà àyà mélòó jẹ márùn-ún ọjà àyà méjìlá ni tó fi lu ayé mi. يا فوزا من جعل الكتاب رفيقه. bàbá tó gbogbo àwọn àgbàlagbà tí wọ́n bí wa tó ní àmọ̀ ṣe bẹ́ẹ̀ tí yàrá bá wo tí ń bẹ̀rẹ̀ suratul Fatiha tó sì wo tí ń bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ suratul Baqara àyà márùn-ún tó máa kéwù tọ́lọ̀ fi parí ẹ̀ sí ibi múfìlì yìí ní àwọn tó jèrè wọn. أكرمكم الله. gbogbo tẹ́yìn òfin láyé ní mẹ́mẹ́. ذاك أمره بمعية الرحمن. káàkùn ọmọlúwàbí. يحيى سعيدا. àṣà tí wàá lọ ní pé a ṣe wòlímà. الله. ẹnu tá a sì máa ké fún wòlímà náà wọ́n fi kíké wọn ẹ wá wo iye àwọn táwọn bàbá ti sọ lórí pẹ̀lú wòlímà. يحيى سعيدا كل من لزم التقى. ẹnu bí ọ̀sẹ̀ kó fi bẹ́ẹ̀ láì kékeré níjọ́ tó ti àtẹ́ni wòlímà ẹnìkan tó ní bó ṣe gba yìí lónìí ìlú òkè wù. يحيى سعيدا كل من لزم التقى. àwọn àgbàlagbà tí wọ́n wá máa gba kéwòn fún yà àwọn alágbàlagbà tí wọ́n máa gba kéwòn fún yà ó yàtọ̀ àwọn ẹni rí أكرمكم الله. àwọn ẹni ìyọnu Ọlọ́run. وتلا كلام الله ذي الإحسان. yóò wá dàbí ìgbà tí wọ́n ń fún yà ní májẹ̀mú ẹ̀ṣẹ́. الله أكبر. alájọba يحيى سعيدا. ní kò ní gbogbo ògbà àṣírí yóò ní tú láéláé. آمين. ẹ̀yìn àkàndínlá tí wọ́n lẹ́yìn ògbó mẹ́wọ̀n àṣírí yóò ní tú láéláé. كل من لزم التقى. وتلا كلام الله ذي الإحسان. وتلا كلام الله ذي الإحسان. aláìtúndé wàrà ẹ̀rín ọ̀gbẹ́lá ìṣòro òkè fìlà ìkúrà ìdáwọ̀ bàbá ọlọ́run ní fi yín lẹ̀. آمين. ọlọ́run ní fi yín lẹ̀. يحيى سعيدا.
àṣàgbà alájọ àmẹ́jẹ alásírí ọlọ́kùnrin fi yí lẹ̀ Amina. sọ̀rọ̀ àlẹ́ Wasallam. ọ̀làwọ̀rọ̀rùn Amina. ọ̀pọ̀lọpọ̀ ọ̀làwọ̀rọ̀rùn Àmín. ọ̀làwọ̀rọ̀rùn Àmín. àmọ̀ fi wá sí yókù sí kò ní mọ̀ Masha Allah. alájà wa tí bàbá wa.